dúró mi ẹ ṣeun o. Wọ́n ní dúró mi ẹ ṣeun o. Ọlọ́run ó jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti wá sọ̀rọ̀. Kí ló rí? Ó jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti sá lọ. Ó jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti wá sí o. Wọ́n ní dúró mi ẹ ṣeun o. Tún sọ wípé ẹ ṣe àyè ọpẹ́ yọ. Ẹ ṣe àyè ọpẹ́ yọ. Ẹ ṣe àyè ọpẹ́ yọ. Àtàlọ́ bí tu àyè ọpẹ́ padà yọ. Ènìyàn bá máa yí Olúwa Ọlọ́run fún ọ̀rẹ́ rẹ̀ lórí ọwọ́ òwò ìka. Ọpẹ́ yìí àtọ́lá ni wọ́n. Sọ́rí pé àgbàdo bàbá mi o, aṣọ àlà. Àwọn máa ń jìrà mọ́ sọ̀rí jìrà fọ́ jìrà fún ọ. Èmi náà sọ́rí mi ní sẹ̀rí àlùlá. Àgbàdo bàbá mi o, aṣọ ẹ̀mí mímọ́. Ó tóbi jù mí lọ, máa fi wọ́. Ọlọ́run o, bí o sí ọ lẹ́yìn mi, kò sẹ́ni tó lè mọ̀ mí látó lè ṣe. Ọlọ́run ìbẹ̀rù, ẹ̀rù rẹ̀ ni mo bá. Ọba mímọ́ tí ó bá mọ bẹ̀rù rẹ̀. Bàbá mi ń bẹ̀rù, ẹ̀rù rẹ̀ ń bà mí. Ayé ṣe tán, mo sábà tó dàbí rẹ̀. Listen, ojú mi rí tó kí n tó rògbòlò láyé. Ìyàjẹ́ púpọ̀ sí mi lára kí n tó dolókìkí láyé mi. Ìgbà kan rí àti jẹun lọ́rọ̀. Mi ò rówó láti rà para, láti wọṣọ dọ̀rùn. Kódà mi ò róúnjẹ òòjọ́ jẹ. Ọdún méje lórí rìn, táwọn ṣe fún ìgbàràká tó jẹun. Ìgbà yẹn tèmi wà kìsà, láláì lónú ọ̀pọ̀ kankan. Kò sílé kò sí gbùgbé, kò sára kò sẹ́ni kankan. Àwọn ọ̀rẹ́ mi ládùúgbò, gbogbo wọn wò mí bí ẹlẹ́bí. Aṣọ́kùtà ìmọ̀lẹ́ kọ́ sílẹ̀, àṣeyọjú pàtó ìbòlé. Èmi ẹni tá rò pé kò lè pàgọ́, àṣé máa padà kọjá lárinrin. Bọ́ọ̀rù bá sọ pé á dára, nobody can say no. Ẹgbọ́n náà wọ́n ti ní kò sáyé lókè. Ó wá ní ẹ̀kún mi lókè ní wọ́n kọ̀, ó gbogbo fẹ́lẹ̀ ti rí. Ìyanu wọ́n ti ní kò sáyé lókè. Ayé fẹ́ mi lókè, ó gbogbo fẹ́lẹ̀ ti rí. Ìyanu lórúkọ rẹ̀. Ẹ̀yin ti Dallas lápapọ̀ gbogbo yín mo kí ẹ kú àpòjù bàá lórí ṣe. Ojú tí a fi ń kọ́ mi ò ní fọ́, etí tí a fi ń gbọ́ mi ò ní kí. Òṣùpá ayọ̀ gbogbo wa tó ń tàn yí o kó má ṣe wọ̀ kúkú. Gbogbo èèyàn tó bá fẹ́rẹ̀ kó náwó ẹ̀ sọ. Àwọn olórí wíwà. Thank you, God bless you. Thank you so much for coming to the show tonight. On behalf of Larry, Terry Lally, Associates International, I want to appreciate each and every one of you. God bless you. Let's enjoy ourselves. Mr. Machine, never better. Although to down, okay, lovely, I you Sunday
ọmọ àjàlá bá lọ́dún bá àtọ́rí ṣe. Títí aláyọ̀ rẹ̀ títí dúdú. Ẹ̀rọ bòbí kan Susan tó ń ná owó wálé. Susan, èmi lọ́jọ́ ìbí ẹ̀ Susan. Happy birthday to you. Bóyá wọ́n ti ní kò sáyé lókè. Wáyọ̀ fún mi lọ́tọ̀. Lọ́jọ́ falẹ̀ tẹ̀lé. Ìyanu ló ń dẹ́rẹ́. Wọ́n ní kò sáyé lókè. Wáyọ̀ fún mi lọ́tọ̀. Ọdún wọlé wọlé. Ìyanu ló ń bọ̀rẹ̀. Bóyá wọlé wọlé. Wọlé wọlé. Wọlé wọlé. Wọlé wọlé. Wọlé wọlé. Àjàlá ọ̀nà tó ń sọ ẹ lọ́wọ́. Gbogbo bí ó magazine, publisher, látọ̀rọ̀ lẹ́nu ìwà tí wọ́n. Báwo kọ́ mọ́ lọ́kọ́ mi? Happy birthday to you. Wọlé ọmọ jọ̀lú. Wọlé wọlé mo máa dé. Ó yẹ àtọ́rí ṣe. Orí mi ò gbọ́dọ̀ kúrò. Àtọ́rí ṣe. Orí mi ò gbọ́dọ̀ kúrò. Wálé Àjàlá, publisher, gbogbo òbí ó máa ga sí. Ṣẹ́wọ́dà, wọ́n ní gbogbo wa. Wálé Plata ní gbogbo owó síta. Àwọn kan, ọkàn, àwọn kan, àwọn kan, àwọn kan, àwọn kan. Bóyá yé ó ṣàlù wọlé. Wálé ọmọ Àjàlá. Publisher tó gbé bíọ́, òun ló máa jọ sí ìdílé. Èèyàn mi yára kí pẹ̀lú. Wálé wálé, ṣáàdà ní gbogbo síta. Wálé wálé lórí ṣèbí wálé. Wálé gbọ́gbọ́. Wálé ọmọ Àjàlá. Wálé gbọ́gbọ́. Ọ̀gá ló sọ pé kò sówó. Owó jẹ́ láti rẹ̀. Kùsùkùsù ọgbà ìwé. Susan tí mo bá lè dé, Susan, Olúwa, Olúwa, Susan, mo ní kúrò láti jù, Susan, mo ní ọ̀sán mi, ayé mi, Susan, Olúwa, mo ní kúrò láti jù, Susan, mo ní ọ̀sán mi, ayé mi, Olúwa jọ.
èèyàn bèbí kan Susan ọlọ́jọ́ bí mo bá lò dé. Happy birthday to you.
Genesis ló lọ́wọ́lọ́wọ́. Ẹnjìnìá bí lóde. Genesis wà dúró sí ní lọ́jọ́ gbogbo. Genesis ibi túmọ̀ yìí lọ́mọ ṣe yọ ọba òní sí ra. Genesis ọba òní sí ra. Ẹgbẹ́ súnmọ́ lórí ṣe ṣẹ́bọ̀. Genesis èmi ò lágbára rárá. Èmi ò lágbára rárá. Oyin bíbí oyin kan mi ò. Oyin bíbí oyin kan mi ò. Namash oyin bíbí oyin kan mi ò. Àánú ẹ̀nu oyin kan mi ò. Àmọ́ mi oyin bíbí oyin kan mi ò. Àdìgẹ́ bàbá rẹ̀ lò oyin kan mi ò. Oyin bíbí oyin kan mi ò. Ajé àìdáyà àánú ẹ̀nu oyin kan mi ò. Ẹ bá mi gbọ́jọ́ àlàjà ìdáyà. Limited promise. Aláṣọ limited promise. Ìdáyà ló bá rò jẹ́. Màmá Adáyọ̀ rẹ̀ ló wá sá lọ́wọ́. Owó màmá Adáyọ̀ Amusa. Ṣé wọ́n ti wọ́n di CEO? Gbogbo limited fashion pátápátá lọ́lọ́dún mo bá rò jẹ́ wọn. Màmá Adáyọ̀ Amusa wà dúró sí mi lọ́jọ́ gbogbo. Máyì Jésù lò ó. Aláṣẹ Africa sọ. Láyé mi, èmi láyé mi, Máyì Jésù. Ó dáná èmi láyé. Apàṣẹ àjọwáyọ ilé ẹ̀rọ. Mr. and Mrs. kò fẹ́rẹ̀ mi o. Àjì Àjàyà mọ́tò rẹ̀. Ẹ bá mi kí Alájà Ìdáyà. Ẹ bá mi kí Màmá Adáyọ̀ Amusa. Òyìnbó aláṣọ Àjì Ìdáyà. Wọ́n máa fàṣà látún rọ́ṣọ̀. Wọ́n máa fàṣà látún rọ́ṣọ̀. Ìdáyà ní àjọ wa. Ìdáyà mo bá rò ní. Wọ́n máa fàṣà látún rọ́ṣọ̀. Wọ́n máa fàṣà látún rọ́ṣọ̀. Àjìlá nígbà tí ẹ ò jẹ́ ọmọ ẹgbẹ́, tí ẹ ò jẹ́ ọmọ ẹgbẹ́, tí ẹ ò jẹ́ ọmọ ẹgbẹ́. Àríkẹ́ wọ́n máa fàṣà látún rọ́ṣọ̀. Ìdáyà òpópó wọn kà wọ́n rọrùn, àlùjọ náà nílé wa. Àríkẹ́ súnmọ́ mi ní tòsí ọ̀yọ́. Àwọn mi, ó ní kí Lucas jọ. Màmá Adáyọ̀ Amusa, ó lè ṣàbíyà sí o, ìyàlá lágbára ọmọ. Mo ṣe wípé wọ́n mi ò kó. Màtàláyé wọ́n mi ò kó. Wọ́n jẹ́ wọn mọ́. Ẹni bá ní bá mi rí bẹ̀rẹ̀. Ọkọ̀ lójú, àpárá kò sẹ́nu ṣẹlẹ̀. Àkùtù rẹ̀.
ṣòro àwọn tí bàbá Túndé bá ṣọ láti mú bá lòdì ọmọ mi ó yẹ kó o máa lè jó kó o máa lè jó. Ìjọba gbogbo dára ṣẹ̀dá ní lóko, ẹ bá mi tọ́jú àpàṣẹ. Bàbá sọ ní àpàṣẹ o, bàbá sọ ní àpàṣẹ. Àbọ̀ mi gẹ̀rẹ́. Àbọ̀ mi gẹ̀. Ṣèkájọ́ ọmọ alágbèéjú tó ń tẹ́kọ̀ọ́. Èèyàn torí owó àkí gbogbo ara mọ̀ bí ẹ. Àwọn kí fún ìsàdé fúnlé. Aláàjì Akeem ilé olówó gàdá oníga gbogbo lé kí ẹ. Ọmọ mi tó bá délé bá mi kí lu ẹ̀ṣ tó bá ti rí. Owó ọkọ rẹ̀ mi lẹ́kún. Lóyá àwọn kan lọ́dà ẹ. Kí ló ń ṣe wọ́n o? Wọ́n sì ń sọ̀rọ̀ ní Elédùmarè gbọ́dọ̀. Gbogbo Yorùbá ẹ̀ ṣe oṣù kọ̀ǹgà. Gbogbo Yorùbá ẹ̀ ṣe nílé lọ́gbà. Ẹ bá mi káwọn Yorùbá Heritage Club tó bẹ ní Dallas. Gbogbo mímọ kí n lọ gbọ̀ngàn ìjìnlẹ̀. Ọlọ́run tó rán ayé mi wọ́n fi ọpẹ́ ẹ̀mí fún. Àmọ́ ní bá nílò nù, èèyàn mọ̀ ní sọ́lá bí mo wà lọ́jọ́.
lọ́jọ́ bí ìjẹta sọ́lọ́jọ́ ìbí ẹ̀ ohun ayé wọ́n ní àtọ́wé ọmọ ọlọ́jọ́ yìí ọmọ ọdún nígbà bọ́lá
GCS, ọkọ mi lọ, Gio GCS, orí ayé o. Ẹ̀fọ́ mi kí ó sí gbogbo Gio GCS tó sọ fún mi. Níbo lọ wà ẹ jẹ́ kó súnmọ́ bí? Kúlẹ̀ ní gbogbo tiẹ̀ kúlẹ̀. Kúlẹ̀ sọ́kọ́ ọlọ́run tó sọ́bí ọlọ́run gbà. Owó ọkọ̀ ṣẹ̀kẹ̀ ọlọ́run tó ṣẹ̀kẹ̀ ọlọ́run gbà. Ayé ọ̀gbẹ́ ọkọ̀ ṣẹ̀. Ṣẹ̀kẹ̀ ọkọ̀ ìṣẹ́ ọlọ́run fún ìṣẹ̀dẹ́kúnlé ọmọ Àṣàkẹ́ aló sọ́kọ́ tí ẹ̀ lójú ọjọ́ bóyá ẹ máa bá Àṣàkẹ́ o ẹ máa sọ̀rọ̀ bí Àṣàkẹ́ láàyè dá ọmọ rẹ̀ Àṣàkẹ́ láàjọ̀gbé o ọmọ rẹ̀ Àṣàkẹ́ láàjọ̀gbé àyàkúnlẹ̀kúnlẹ̀ rí abúlé sọ́kọ́ tí ẹ̀ lójú ọjọ́. Prince Kúnlé, ọmọ Bàdé Kúnlé, wọ́n ń fojú bá a tó ń ṣe. Àwọn ọlọ́run dá ẹ bí ìgbà ṣe wá o. Wọ́n sì ní sọ̀rọ̀ ní ẹlẹ́dùn náà rẹ̀. Àṣàkẹ́ máa dọ́rọ̀ lọ́dún mi. Àyọ̀mọ̀ Bàdé Kúnlé. Bàdé Kúnlé. Owó ọkọ̀ Àṣàkẹ́ agbárí tí wọ́n ní lọ. Ọmọ Bàdé Kúnlé ọkọ̀ Àṣàkẹ́ máa ń tọ́rọ lẹ́nu àti oríṣẹ́. Sọ́jọ́ kìí ṣe ìmọ̀ ṣe kìí ṣe àgbára rí.
ní fowó ṣe. Ìlú ìpínlẹ̀ yìí ọba ní fowó ṣe. Ẹ̀yọ́ délé babalọ́lá tí bàbá rẹ̀ lẹ̀. Torí náà, ṣòǹgbà yẹ́giyẹ́gi lára mi yọ.
ẹ̀dọ́ àmàlì àdé. Bámi ní Chicago. Èèyàn sí mọ́.